ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má gara wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Máa tó ń pè ní AWAMARIDI yẹn kọ́ lélẹ̀. So ẹ máa ní láti deliver nǹkan tí mo ní kẹ́ deliver fún yín. Òun ni. AWAMARIDI lélẹ̀. Òun ni. Bàbá o! AWAMARIDI! Tọ́lẹ̀! AWAMARIDI! Ayé ò ní rí di gbogbo wa. Àmín Jésù. Pé ẹ tiẹ̀ rí mi lénìí ẹ pè mí ní AWAMARIDI. Ayé ò ní rí di gbogbo wa. Àmín Jésù. Gbogbo nǹkan tó ń wù yín látọkàn lọ́lọ́run máa ṣe fún yín. Àmín Jésù. Gbogbo nǹkan tó ń wù yín tó mú ẹlẹ́dàá yín òun lọ́lọ́run máa ṣe fún yín. Àmín Jésù. Ayé ò ní rí di gbogbo wa. AWAMARIDI! AWAMARIDI o. AWAMARIDI number one! Hey! AWAMARIDI! Àmín Jésù! Ayé ò ní rí di gbogbo wa. Àmín Jésù! Ẹ ṣe jẹ́jẹ́ o. Ayé ò ní rí di gbogbo wa. Àmín Jésù! Ayé ò ní rí di gbogbo wa. Àmín Jésù! Ẹ ṣe jẹ́jẹ́ o. AWAMARIDI! Mo sọ! Mi ò mọ̀ pé bó ṣe rí lélẹ̀ o. Ẹ wo, mi ò mọ̀ pé bó ṣe rí lélẹ̀. Ní tí mo rí lé ni ó surprise mi. Mo máa ń gbọ́ ní eléyìí tí mo rí lé ní talk and do. Ara ní sùn ṣọ́mọ́ ẹgbẹ́ oṣù bẹ̀rẹ̀. Ṣọ́mọ́ ẹgbẹ́ oṣù bẹ̀rẹ̀ kí ní kí ni àtúndì gbọ́ lé ní báyìí. Ẹ̀gbọ́n mi kò béèrè kókó. Wọ́n ń bọ̀. Òòrè. Àrítọ́ka sí. Òun rè. Ṣẹ́rí. Àbúrò mi ẹ̀yin àbúrò mi wá. Ṣé kìí ṣe pé ti ń ta tẹ́tẹ́? Tẹ́tẹ́ màmá ń tẹ́yìn mà ní ẹjọ́ má ta tẹ́tẹ́ ẹjọ́. Ẹ̀gbọ́n ewu lẹ tún sọ yìí, ewu lọ̀rọ̀ tẹ́tẹ́ nù tó wà nílẹ̀ yìí. Ẹ wò ṣé mo ti sọ̀rọ̀ máa yín fún yín tẹ́lẹ̀. Ipe tó bá pè l'AWAMARIDI báyìí ó máa ń yáwó ni. Òun la pàdé lé ní báyìí tí mo pe AWAMARIDI tá tún fi yọ sí. Wọ́n yáwó fún wa nìyẹn. 50,000 lélẹ̀. Ẹ̀yin ọmọ yẹn má kó bá mi. Ẹ pèèyàn l'AWAMARIDI ó dẹ̀ ya 50k láì mọ̀ yín rí. Tó bá lọ fi ń ṣògo owó ńkọ́. Ẹ̀gbọ́n ok kí ni nǹkan tẹ́ wá ń tọ́ láti sọ pé bó ṣe fún wa ń sìn ká má gbà àdéka júlù láyà ẹ̀gbọ́n mi ṣe fẹ́ gbọ́ bí mo ṣe wà yìí mo máa wálé ẹ̀kọ́ tí bá ti wálé ẹ̀kọ́ bá wá dúró síwájú ilé ẹ̀ wọ́n bá pé AWAMARIDI. O tó ló sọ Ọlọ́run ní ṣe wá lọ́tà jẹ́ gbàtà ń ṣòwò ariwo máa gbé kéèyàn wá fún wa lówó ká dà sí láyà. Ẹ̀yin àbúrò mi 50k. Ẹ̀gbọ́n ojú kò sí nǹkan kan láì ṣiṣẹ́ láì ṣàbọ̀ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n rẹ̀. Bí ìwọ bá sì wí ní ọkàn rẹ pé báwo ni àwa ó ṣe mọ ọ̀rọ̀ tí Olúwa kò sọ nígbà tí wòlíì kan bá sọ̀rọ̀ ní orúkọ Olúwa bí ohun náà kò bá rí bẹ́ẹ̀ tí kò bá sì ṣẹ èyí ni ohun tí Olúwa kò sọ wòlíì náà ni ó fi ikú gbù sọ̀rọ̀ kí ìwọ kí ó má ṣe bẹ̀rù rẹ̀. Thank you so much. Praise the Lord. Hallelujah. Ṣé bí gbogbo nǹkan tí wọ́n ń kà nínú Bíbélì yẹn, òun náà ṣàlẹ̀yìn náà rí nínú Bible orí fún yín àbí? Very good. Ìyẹn la máa fi mọ̀ wípé Bible study is very essential. Kíkẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ohun tó ṣe iyebíye ni. Mo dẹ̀ appreciate bí a ṣe wá láti wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Ẹ wo ohun tí wọ́n sọ yẹn. Ohun tí Ọlọ́run kò bá sọ, tí wòlíì kan bá sọ, tó bá sọ wípé nǹkan yìí máa ṣẹlẹ̀, ìyẹn tí nǹkan yẹn ò dẹ̀ ṣẹlẹ̀ ẹ máa ti mọ̀ pé Ọlọ́run kọ́ ló ń sọ̀rọ̀. Tí òye ọ̀rọ̀ Ọlọ́run bá yé yín dáadáa. AWAMARIDI o AWAMARIDI rè. Ayé ò ní rí di wa. Ayé ò ní rí di gbogbo wa. Pastor ẹ rọra sà. Ẹ kú iṣẹ́ Olúwa. Ọlọ́run á túbọ̀ máa ṣàgbára dọ̀tun. AWAMARIDI sà. Pé ẹ tún pè mí lẹ́ẹ̀kan màá fún yín lówó. AWAMARIDI sà. Màá fẹ́yìn náà lówó. AWAMARIDI sà o. Màá fún yín lówó. Ẹ̀yin dà. Ayé ò ní rí di gbogbo wa. Ẹ gbà. Ẹ ṣé sà. Ẹ gbà. Ẹ gbà. Madam, ẹ̀mí mi sọ fún mi wípé kí n fún ẹ̀yin ní 50,000 naira. Uncle, ẹ gbà. Ẹ ṣé sà. Ẹ gbà.
ayé ò ní rí di gbogbo wa o. ayé ò ní rí di wa o. irọ́ ẹ má pásítọ̀ mi o sista Yosibi. Sá. àwọn sisters yìí ń pe brọ́dà yẹn ní AWAMARIDI ó jọ ń yà wá lẹ́nu ni àbí. Bẹ́ẹ̀ ni sá. brọ́dà yẹn làwọn á fún wọn lówó torí pé wọ́n sọ wípé AWAMARIDI àbí. ẹ̀yin tó ń yà lẹ́nu tẹ́lẹ̀ ẹ̀yin náà tún wá ń pè wọ́n ní AWAMARIDI kán lè fún ẹ̀yin náà lówó àbí. ṣé yẹn wà òkè bẹ́ẹ̀ yẹn. ṣé ènìyàn kan wà tó ń jẹ́ AWAMARIDI nínú ayé yìí. AWAMARIDI ẹ̀jẹ̀ ń gba owó inú yín dẹ̀ ń dùn. Sá 50,000 naira ni màá yẹn fún mi láì gbé láì fà 50,000 naira Ọlọ́run ló máa ní má miss Bible study lẹ́ni o 50,000. bí mo bá rí jẹ́ màá gba kámú gan ni lọ́wọ́ Ọlọ́run o kámú gan ni bí mi ò bá rí jẹ́ màá gba kámú gan ni ta ni mo fẹ́ bá fà náà ta ni kámú gan ni àmọ́ mo mọ̀ wípé a ṣe dáadáa fún mi sẹ́ a ṣe rere fún mi nítorí òun lọ́lọ́run mi bí mo bá rí mú màá gba kámú gan ni nítorí pé àsìkò mi á dé o ìgbà mi á dé o àti lọ́wọ́lọ́wọ́ ẹ̀dá lọ́wọ́ rẹ̀ ló wà lásìkò mi kò dé o kì í yan bàndà àti wípé sẹ́ àsìkò mi á dé o ìgbà mi á dé o. ẹ̀dọ̀ ló ṣe gbọ́ mi amúníká. bọ́dá Sàámú ẹ̀jẹ̀ bá mi pàlù yẹn náà. àsìkò mi kò dé o. ẹ̀dọ̀ amúníká ṣe gbọ́ mi. a ní májí máa dà májí máa dà jùlọ lọ. kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọ̀la. bọ́dá Sàámú ẹ̀jẹ̀ bá mi pàlù ìnà kò já báyìí. ó ti bẹ̀ kó máa fi hàn ní sílẹ̀. kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọ̀la. kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọ̀la. bọ́dá Sàámú ẹ̀jẹ̀ bá mi stop ní ìnà kò já. ẹ̀dọ̀ amúníká. mo tún ń gbòógè. mo tún ń ṣògè nítorí ire o. ire látún lọ sí kó wá bá mi o. ire bá mi kalẹ̀ o. amúníká náà bí kò lọ náà. bọ́dá Sàámú kí ló máa ṣe yín gan kí ni problem yín gan. kò dáa mọ̀ bí kò ìṣòro importance life mi sí. mo dẹ̀ sọ fún yín pé kẹ́tẹ́ ẹ̀jọ́ kẹ́dákẹ́ ìlú kẹ́tẹ́ ẹ̀dákẹ́ ẹ̀kọ́ ẹ̀dákẹ́ kò dáa tẹ́yìn bá ṣe kàn sí ẹ̀ṣẹ̀ máa ń dákẹ́ fún yín kò dáa náà kò dáa. pẹ̀lẹ́bẹ̀ kí ló dé tó like láti máa ṣe bẹ́ẹ̀ nítorí òpin báyìí wọ́n ṣe rìhásà lọ́wọ́ oníkọ́ stop ó ṣàwọn ọmọ láì kó máa wájà káàkiri nulẹ̀ ṣọ́ọ̀fì ṣẹ́ ni. ṣọpọlọyọ kí ló wá ṣe ń bí. máa bí mi tó ìsìn bá gbé iná fún ẹ. bí ẹja débẹ̀ ọjọ́ látà ni òpònú. mo gbé èjì mi báyìí mo gbé sẹ́gbẹ̀ẹ́ kan mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá mi dákẹ́. bọ́dà Sàámú mo jẹ tẹ́tẹ́ lénìí ṣe bí ọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ ni mo wà tí mo ti ń ṣe tèmi bí màá kan ṣe dé nìyẹn wọ́n pè ní AWAMARIDI tó má ti pe AWAMARIDI yẹn bẹ́ẹ̀ orí ẹ̀ máa wú ni tó máa dáṣà àwọn èèyàn lówó ẹlòmíì 20 ẹlòmíì 10 ẹlòmíì 15 ìgbà tó máa kán tán tèmi báyìí bọ́dà Sàámú 50,000 naira ló fún mi ní òṣèré 50,000 ẹ wò 50,000. ó fún ẹ 50 ẹ jẹ́nu ó fún àwọn èèyàn 10 ó fún àwọn kan 20 bẹ́ẹ̀ ni ó fún wọn 50 tó ló ti mọ̀ pé orí ẹ̀ máa jẹ́gun ni ó ti mọ̀ pé tó bá lù ẹ̀ fóògùn owó ó máa bú gbàmù torí ojú kòkòrò àtọ̀sí irin tó ń rí káàkiri yẹn ó máa padà ràn ẹ́ lọ́bì kan o you left this house ó dẹ̀ lọ ta kádàrá ẹ wọ́n fi 50k wọ́n fi ra glory ẹ àwọn 50k ní Nàìjíríà ní ẹ̀jẹ̀ sọ ẹni tó bá kọ̀ dédé gbé 50,000 20,000 10,000 tó bá kọ̀ dé máa fún yàn pé ẹgbà bẹ́ẹ̀ sọ fún mi kò sí níbi tá a dé tí ò bá jẹ́ pé wọ́n fẹ́ ra glory èèyàn ìwọ lè ranu òṣìbú má dẹ́nà bí o má sùn wọ́n má jẹ́ rí ẹni sàkàdé mi rárá o wọ́n ti lù ẹ́ pẹ̀lú 50k o. ṣe mi nìkan ni mo wà ń bẹ ṣe bẹ́ẹ̀rù pọ̀ ń bẹ ṣe bẹ́ẹ̀rù pọ̀ ń bẹ tó kọ́ tán mi kọ́ ló fẹ́ mi ní 50,000 naira ní ẹ̀dẹ̀ wa ń sọ̀rọ̀ sí. máa tán rẹ jẹ oníranu òṣì
olójú kòkòrò burúkú àgbáyà. lójú kò wò lọ ẹ̀dẹ̀ gbà. ẹ má sọ wà tó wà tọrọ owó lọ́wọ́ mi. ọ̀dẹ̀ tọ́lọ́dún eléyìí tí mo ti mọ̀ pa ẹ̀. mo dá mi ewu tó ń lé okùn sọ ó yẹ ká wá jẹ nìyẹn o ọlọ́mọdé àdáran tó bá ṣe lè tán sí iye tó bá pòṣì tí wọ́n dé àwọn olùkọ́kọ́ lọ́ọ́ máa kọ̀rọ̀ ọ́ máa lọ gbọ́ wa o. ẹlẹ́nu tanado. abo abálọ̀rọ̀ ẹ sẹ́bi ló ń distract lẹ́ẹ̀kan lórí burúkú kò rí business gidi ṣe. wọ́n ní tó bá ti pé AWAMARIDI báyìí ó máa tẹ̀wó ní cash nígbà míì 10,000 nígbà míì 20 nígbà míì 50,000 tó bá ti pé AWAMARIDI báyìí cash ni kò kì í ṣe transfer. Poppy ọ̀tẹ̀ ó fún yàn lówó. Are you serious? Kódà kò sí wàhálà. mo ní kí wá sọ fún yín pé mo ti dáná tán ni ṣé kí n gbé wá síta ni àbí kí n ṣe fílẹ̀ nílé. èmi mo rán ẹ lọ́jà èmi mo ní ò dáná kí wá ní tèmi pẹ̀lú yẹn. nítorí pé àsìkò mi á dé o ìgbà mi á dé o àti lọ́wọ́lọ́wọ́ ẹ̀dá lọ́wọ́ rẹ ló wà ọlọ́run kásìkò mi kó dé o kí yan fanda. kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọ̀la. jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ dídàrú sáà tó sọ̀rọ̀ ẹ̀ di bújẹ́búdàlù nínú community tí bí o understand ibo ló ti rówó owó wo ló lò owó wo ló wọ̀ ọ̀hún. And we need to be very careful ní àsìkò nínú community nígbà tí gbogbo nǹkan ṣẹlẹ̀ yìí ibo ló ti rówó ọ̀hún. ó ní mo ṣe sọ wípé ó bọ̀ àwọn ọ̀nà máa ń dẹ́ẹ̀dẹ̀ láyé ìgbà yẹn o nísìnyìí a máa àtọ́jú at everything òun la máa fi tó o tọ́rọ̀ bá dẹ̀ ṣẹlẹ̀ nínú community tán ìsára kan á bá mi tọ́rọ̀ bá wá rí ṣe lọ́dọ̀ mi tán dáadáa ó ti bàjẹ́ nìyẹn bọ́ tọ́ máa fi ń tẹ́yìn náà létí ó ní mo ṣe tètè ń sọ fún yín sí pé kí ni ká ṣe kó tó di pé ó bàjẹ́ tán ó ti ń wọ́ lọ o. lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní wọnú community wa yìí àdẹ̀ ní fojú sun ẹkún. kì í ṣe ọmọ mọ́mì ló fa ṣòkòtò dání bẹ́ẹ̀ tiẹ̀ dà. Bọ̀dá Sàámú. àbọ̀ àbálọ̀rọ̀ ẹ o. ó dà. Bọ̀dá Sàámú. Ọ̀dà ṣé ẹ rí ọmọkùnrin tẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ jẹ́jẹ́ mọ̀ ẹ́ pé ó ti wá sórí òkè nígbà rí. ìgbà tó wá síbi báyìí ó fún àwọn ènìyàn lówó inú wọn dùn wọ́n ń fò fáyọ̀ gan. nǹkan kan ṣo tó wá ń yà mí lẹ́nu nínú ọ̀rọ̀ ọkùnrin yẹn ó ní wípé wọ́n ń pè ní AWAMARIDI. bọ́n ṣe ń pè lórúkọ yẹn inú wọn á dùn á tún fún wọn lówó. ìyẹn wá jẹ́ nǹkan tó wá ń fún mi ní concern gan wípé báwo ni èèyàn á ṣe máa jẹ́ orúkọ mọ́ Ọlọ́run báwo làwọn èèyàn á ṣe máa pe orúkọ tó dìídì ń pè ó ní orúkọ Ọlọ́run kó máa fi pété èèyàn bẹ́ẹ̀. ẹ̀mọ̀ kẹ́ jẹjú ayé ẹ̀ mú mi sí. bí ti báwo. ẹ̀yin jẹjú ayé ẹ̀yìn àtà jẹjú ayé ẹ̀ta yín yọ síbí lòun wá bí ó lọ́mọkùnrin yẹn débí ó fún òun lówó ó lè fáwọn èèyàn mi lówó ń bí ṣe bá wà má rí ṣé kò yẹ káyìn pè mí ìgbà tán bá wá fún yín fàṣẹ bí tán gbá yín pa kàn tẹ́ ẹ̀ ṣe yé tẹ́ ẹ̀ rántí ibi tí anointing oil tẹ́ ẹ̀ rà lọ́dọ̀ yọdún wà ẹ̀ sáré pè mí brásàmù mi mọ tó ṣẹlẹ̀ àwọn àdúrà tó heavy lẹ́ máa kọ́ fi bẹ̀rẹ̀ ṣé kò yẹ ká pè mí pé èèyàn kan ti wà bí tó náwó káàkiri bọ́tà bọ̀ abá nìyẹn torí èmi náà ló ń kàn jù ìgbà tó jẹ́ pé wọ̀ gangan fúnra rẹ̀ yàtọ̀ sẹ́mi mímọ́ tó wà lára rẹ̀ tíṣòro bá dé èmi ló ń pè kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí o ó ti sú èmi o kí la fẹ́ ṣe o. Bọ̀dá Sàámú ní ti pé mi ò pè yín yẹn ẹ ní bínú ni o. ẹwù wọn lágbó òun wà lọ́jà kò rí ọmọ tuntun wọ ẹwù ewé ń sórí ọmọ lọ ewo gangan ni kí n wo inú gbogbo ọ̀rọ̀ rẹ̀ ewé ń sórí ọmọ lọ kò sí wàhálà ẹ máa bọ́rọ̀ yín lọ no problem. ewo lẹ fẹ́ kí n dá sí. ẹ dá sí eléyìí kí ni ká ṣe lórí ọ̀rọ̀ yìí ọlọ́mọ jàrí bínú community kí la ká ṣe. ọ̀dà àdúrà náà la máa gbà ṣe rí ọ̀rọ̀ lẹ̀ yìí tẹ́lẹ̀ kò hàn sí mi wípé ó yẹ ká gbàdúrà torí èmi ò rí bí nǹkan tó special tẹ́lẹ̀ bọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí mo ti ń rí bí ẹni wípé ó nílò àdúrà ká fi ẹ̀mí ṣọ́nà nípa arákùnrin yẹn pé irú èèyàn wo gan ló jẹ́. the best ni ẹ o ẹ fẹ́ mi ṣọ́nà pé a lè rí bí o ẹ fi ṣọ́ o a lè rí bí a lè rógun o. ẹ jẹ́ àgbàdúrà. tẹ́ bá fẹ́ gbàdúrà ẹ gbàdúrà èmi ò ní appetite láti ṣàmì sókè o. ẹ hàn ní pẹ́. ẹ ó yá
Swala. Ẹ jẹ́ gbàdúrà. Orúkọ Jésù. Ọlọ́run ayérayé á gbé orúkọ yín ga, ẹ gba ọpẹ́ wa. Torí pé ẹ̀yin ni Ọlọ́run, ẹ ò yí padà. A gbé orúkọ yín ga, Olúwa ẹ gba ẹ̀yìn wa. Nínú community wa yìí àti community tó wà ní gbogbo agbègbè yìí, wàhálà má jò ṣẹlẹ̀ o, ká máa yìn ọ́ lógo. Jésù Kristi, Olúwa wa. Àmín. Bàdà Sàámú. Twenty pay lọ fún mi sẹ́. 20 pay. Gba tèmi sẹ́. 20 pay. Wàá gba tèmi. Ìwọ lọ, àwọn táwa ti rí ìkọ̀kọ̀ gbà ń kọ́ báyìí. Mo dẹ̀ ti pẹ̀ wá AWAMARIDI, mo ti pè é. Ọlọ́run má jẹ́ ó jẹ́ mi gan-an máa rí ìdí ẹ̀ báyìí. Ọ̀hún ikọ̀ ìgbà nǹkan. Èwo ni ti yín báyìí ní ìsìtòrí Ọlọ́run? Ládùúrú èjì yín ẹ tún fẹ́ máa bá wa du owó. Kí ni irú yín wá ń bí? Ṣé bẹ́ẹ̀ yan bọ̀dá Sàámú ni? Àgbàlagbà rẹ̀ kébi pàkú. Àdùbà kọ̀. Ṣé àgbàlagbà rẹ̀ kébi pàkú? Kí ṣe iná? Àbọ̀ wọn, òun rẹ̀ kò nídìí owó. Àgbà mi ti bẹ̀rẹ̀ wà bílẹ̀. Àgbà ti wà bílẹ̀. Ṣèrò. Àbá. Bílẹ̀. Bílẹ̀. Àbá. Ẹ̀kẹ́yìn wọlé. Láti ẹ̀gbọ́n ti yín, èwo làwọn ṣámúgà. Kí ló ń pa yín gbé ìwé lẹ́gẹ̀ẹ́ ní òṣì kẹrin? Ọlọ́run ló ní ọmọ forí lu fẹ́ǹsì nígbà báyìí sá lọ. Ṣé wèrè tẹ wá ti torí ẹ̀ jókòó sí bí lẹ̀ ń sọ pé ó fẹ́ forí lu fẹ́ǹsì? Àbíta kí ló ń pa yín lẹ́rìn gangan lá? Ẹ wá kí lẹ̀ ṣe ń bí ẹ̀yin bọ́ìsì? Àwa ń dúró mú nọ́mbà ní bọ́ọ̀lù tilẹ̀kùn yẹn ń sìn, wọ́n á jáde, wọ́n á fún wa nọ́mbà, wọ́n á dẹ̀ gba AWAMARIDI, àwa dẹ̀ máa gbowó ti eyín. Ẹ ní sùúrù ẹ má bínú. Ṣé ilé ẹjẹ̀ǹtì ẹ̀ rí àbí ilé tí ẹ̀ gọ́gọ́ tó ń gbé nì? Ibi gangan ni. Ibi tó ń gbé nì? Ibi náà dẹ̀ ti fún yín nọ́mbà. Bẹ́ẹ̀ni. Èèyàn kọ́ dẹ̀ máa jáde wá fún yín nọ́mbà bí? Bẹ́ẹ̀ni. Kí lorúkọ ẹni tẹ́ ń pè AWAMARIDI. Ẹ rí pórí gbogbo yín ti burú. Ọlọ́run lèmi mọ̀ tí wọ́n ń pè ní AWAMARIDI. Ẹ wá ń pe odindi ẹ̀ ń pe èèyàn lásán ẹ̀ ń pè l'AWAMARIDI sórí yín ò pé ní. Ẹ wo bàbá Sàámú, ẹ wo ṣé rí ẹni tó bá ti ń náwó, tó bá ti ń yáwó, tó bá ti ń náwó báyìí, AWAMARIDI ló ń pè é. Kò tiẹ̀ sórúkọ tá a lè pè é, gbogbo orúkọ tá a lè pọ́ lọ́mọ la lè fi pè é. A lè ní aláṣírí, ọba ńlá, ọba tó tóbi jù, náwó dásílẹ̀ ọ̀rẹ́ mi. Múdírà 7 years ló ti gún mú 14 ló ti lóyún ó gbalé ọkọ lọ 7 years rẹ̀ tó ti ń ṣe lémùṣú àbọ̀ àbálọ̀rọ̀ tiẹ̀ mi ò ní nǹkan kan bẹ́ẹ̀ sọ òun gbé orúkọ Ọlọ́run fún èèyàn kò sí wa ta lélẹ́yìí ta ni. Ẹni tó fún wa nọ́mbà. Ẹni tó fún yín nọ́mbà rẹ̀ ṣé ilé ẹni yẹn náà rè lóòótọ́. Ẹ̀yin èèyàn mi ẹ kú jókòó. Ẹ ṣe jàre. Bọ̀dá mi sọ pé àwọn lè attend sí ẹ̀yin tó kù mọ́ bóyá kẹwàá lọ́la. Kò lè dáa fún bọ̀dá yẹn kò ní yẹ bọ̀dá yẹn bọ̀dá tó pè yẹn ṣọ́ọ̀ náà ń pè l'AWAMARIDI kan yẹn o ni mo fẹ́ rí o purpose tí mo fi wà ń bí nìyẹn ó yá dìṣó nínú léèsì mo fẹ́ rí bọ̀dá ẹ̀ èmi wà lára àwọn èèyàn tó máa sọ pé kò fẹ́ rí èèyàn ọba gbogbo community rẹ̀ mo fẹ́ rí níṣonú lébẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ respect ara yín gan ẹ jọ̀ọ́ ẹ respect ara yín. tó lé gbogbo wọlé lẹ́jà mo rò kó rí òpè mo rò kó mọ̀ mi ta ló ń bá ṣe. Ọmọ ìgbálẹ̀kùn mọ́ ẹ jọ̀ọ́ let it be clear ẹni tó fún yín 50,000 tó fún yín 20,000 tó fún yín ládùúgbò owó tó fún yín yẹn ibi tó ń gbèrè. Ibi tó ń gbé ni. Mi rí drone ha Akínyẹmí dà kò gbé drone ẹ̀wà kó kàn gbélé báyìí fún kí ni ibi ni ní dojúkọ mi dojúkọ ẹ lẹ́ni ẹ̀ dẹ̀ gbé. There is more to this. Something is fishing and I will fish it out. Ẹ gbà báyìí. Ẹ gbà báyìí. Bàbá ò Ọlọ́run mi. Kábíyèsí, àwọn èèyàn mọ̀ pé mi àti ẹ close. Ọlọ́run wọn ò mọ̀ pé àárín mi àti yín dán mọ́rán. Ọlọ́run má fọ́ọ̀kà láyè láti máa rìn wá. Ọlọ́run má fún ayé láyè láti máa rìn wá. Má fún àwọn níbi láyè láti máa rìn wá. Ẹ
wò bọ́dá Sàámú bọ̀bọ̀ ọjọ́ yẹn tí mo sọ pé ó fún mi lówó lórí òkè sọ bẹ́ẹ̀ tí mo náà máa ń pè ní AWAMARIDI àbí nǹkan yẹn ẹ wò ó ti wà wájú ta lé. Ọlọ́run máa ń pọ̀sẹ̀ àdúrà mi. bọ́dá Sàámú àní bọ̀bọ̀ yẹn wà ń ta ìwà náà wò kó tó di pé ó lọ torí bẹ́ẹ̀ lè máa sọ pé kí ló dé tó ṣe wá tí mi ò ṣe sọ anything fún yín ó wà ń ta. ṣé ọ̀dọ́ mọ pọ́ọ̀sì Ọlọ́run bá mi pọ́ọ̀sì àdúrà mi lọ́wọ́lọ́wọ́ ṣé o mọ̀ kò kọ́ fún mi jọ ó tóbi tọ́lọ́ ni. bẹ́ẹ̀ sọ gbogbo ẹ̀ máa ó wà ń ta òkú tó lọ o. Ọlọ́run bá ń play àníwọ̀n ọmọ bíbí àti yín bá a ṣe jọ close tó má fún ayé ọ̀tá ẹni bí láyè láti rí ìdílé. ayé ò ní rí di gbogbo wa. ayé ò ní rí di gbogbo wa. àmì o. àmì èmi tó wà ní o èmi nìkan tán ẹ ṣé Ewo la rí fíòsì níwájú ilé mi. Ẹni ni tó wá fún wa lówó mi bá. Ẹ̀jẹ̀ jáde níwájú mi lára. Ẹsẹ̀ dúró kò ní yẹ yí àrífíò lọ́pọ̀lọpọ̀ ẹ̀rọ mo fẹ́ rí ọlọ́pàá ẹ̀ mo fẹ́ rí iwájú ilé mi ló ti bẹ̀rẹ̀ sí ní àwọ̀ what effrontery what gusham tó ní láti máa wá síwájú ilé mi láti máa wá ṣòṣì wọ́n pè láwàmárìdì àwàmárìdì òun ṣàkó òṣì ṣe bọ́lá ni mo mọ̀ tó já láwàmárìdì àbọ̀lọ́ kọ́ ni àwàmárìdì ta ló ti gbowó lọ́wọ́ ẹ̀. anybody ò gbowó èmi ò gbà kankan mi ò jẹ́ bẹ́ẹ̀ ẹ sà òun fẹ́ gbowó èmi mo fà padà kí rárá má lọ gbà. kí ló dé tó fà padà ṣé grammar school jìnnà síbí ni kí ló tó fà bẹ́ẹ̀ ni ta ló gbowó. pẹlẹbẹ sọ̀rọ̀ pẹlẹbẹ gbowó. Yoshibi. pẹlẹbẹ gbogbo. Yoshibi. Yoshibi o ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó wá pè mí ṣọ́ọ̀kì mi ò bá má mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ń ta o ṣé tó wá pè mí. àti ìyẹn ti ya wèrè o. tó bá bí ìyá ẹ̀dá ìyá ẹ̀ ni mo sọ má kó owó yẹn sẹ́nu ọ̀nà mi má kó sẹ́nu ọ̀nà mi. Yoshibi ti ya wèrè alábòsí ni olówó fún ni ṣé yóò gbà sí yín ni olówó ọjà fún yín yìí. kí ni ẹ dùn ẹ gan. wọlé o mú mi. Bossam, please relax. bá ń fa kínní ó ti yọ tó tọ́lọ́pàá bá dé kò ní dá mi tó. Bossam, mo fi pé ṣé o ti kìsì. ó rí kìsì ni. ó tún yọ ni ẹ má bínú. ríbọ̀. Bossam, I think that was too harsh. bẹ́ẹ̀ ṣe tweet bọ̀bọ̀ yẹn lẹ́ẹ̀kan yẹn ó wà harsh. mi ò mọ̀ ṣé mo ń bì kan ni you know I trust you so much. 100%. ó yẹ kẹ́ ẹ máa sọ jí ẹ máa blend pẹ̀lú mi ẹ máa blend pẹ̀lú mi ìwọ ọmọ kẹbẹ́ mi ṣe da omi ìlú yẹn o máa lọ pé ọlọ́pàá wá ṣe bẹ́ẹ̀ ló lówó lọ́wọ́ ṣe bó ló há fáwọn èèyàn yẹn wọ́n máa wá arrest mi by the time tá a bá dé station wọ́n wá bí mi léèrè pé kí ni mo fi da omi èmi àwa jẹ́ kọ́mọ̀ yìí pé ó wá síwájú ilé mi ó wá ń há owó fún àwọn èèyàn nítumọ̀ wípé ó ń torment mi ó intoxicate mi láti ṣe nǹkan tí mi ò fẹ́ ṣe àbí nígbà téèyàn kan tó lówó lọ́wọ́ tó bá wá há owó níwájú ilé mi kí ló ń tẹ̀ láti sọ yẹn kí n máa ronú ọlọ́pàá dẹ̀ máa think and it is in the law Nigeria law act mi ìrántí inú ẹ̀ ló wà so ti yẹ by that time wọ́n á parí ìjà láàrin àwa méjèèjì à lè exchange number wọlé sí lára ṣe 20,000 50,000 tó hàn èèyàn yẹn ni èmi máa gbówó gidi lọ́wọ́ wisdom don't leave you Bossam with wisdom. olówó gan ṣé lóòótọ́ ló fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ lẹ́kan ká ló padà gba owó yẹn ni ká ló gbowó yẹn lọ́wọ́ ẹ̀ èni ló máa mọ̀ pé mo ní kílípà lé. kí lẹ fẹ́ fi clipper ṣe sá. kí ló máa fi clipper ṣe irun tó bá gé wọn fi ń gbé wálẹ̀ ni tí a bá tẹ̀tẹ̀ ìwọ ṣe gbà lórí ẹ̀ yìí. ẹ wo olóore nìyí aláàánú dẹ̀ nìyí ṣé wàá rí mo fẹ́ kẹ́ wá gbogbo ọ̀nà pátápátá láti fi arrest ẹ̀gbọ́n yẹn
wọ́n láwọn ti pọ̀jù ní community báwo wọ́n ṣe wo olóore tí wà sùsùsùsùn wọ́n lè dá mi lé lórí wọ́n tún fọ́ọ̀kẹ́ mọ́ irú dáadáa wo nìyẹn. mo fọlọ́wọ́n bá bẹ̀yìn Ọlọ́run ni mo fi bẹ̀yìn nǹkan tó sọ gangan ni mo fẹ́ kẹ́ ṣe fún bọ̀dá yẹn torí bọ̀dá yẹn tèmi mọ̀ yẹn tí ẹ bá gbé ìgbésẹ̀ tó sọ yẹn wọ́n máa ṣe ju nǹkan tó ṣe yìí lọ. It's okay ẹ ṣe gan àwọn nǹkan tá a máa ṣe àwọn nǹkan tó máa ṣe ẹ ṣe àdúpẹ́ ẹjọ́ ẹ̀gbọ́n ẹjẹ àkóńbí ẹjọ́ yóò wà òkè sá. No, it's fine. Sherry, ẹ ṣe gan gbogbo nǹkan tẹ́ sọ pátápátá gbogbo ẹ̀ ni mo gbọ́. Sherry, gbogbo nǹkan tẹ́ sọ ń sìn òun ni ẹ̀gbọ́n yẹn fẹ́ jẹ́ kí n ṣe fáwọn. Mi ò dẹ̀ ní arrest wọn. Yes, mi ò ní arrest wọn kò sí nǹkan kan tèmi fẹ́ ṣe fún wọn. Mo fà wọ́n lé Ọlọ́run lọ́wọ́. Ó kú àwọn kọ Ọlọ́run. Ṣé ti gbọ́? Guys, let's go. Bí mi ò bá dé dùn. Ìsúwàlá. Ládùúgbò bá ṣe wà yìí báyìí nínú àdúgbò èèyàn tó ti gbé nínú àdúgbò báyìí àbí tó ti dọ́fẹ́ nínú àdúgbò àtó 5 àtó 5 tán rí mọ́ni o píhùn onáná ṣe. So and I'm serious about this ọlọ́mọdé àríbi à ń bọ̀ àwọn ládẹ́ǹdè kádẹ́ tètè mọ́ tá a fẹ́ ṣe lórí ẹ̀. Rasamu kì í ṣe nǹkan tẹ́ sọ fún mi pé fún aṣọ mi lè lè. bí báwo ní mi ò understand o tí máa sọ́ọ̀sì lórí important o tí mò ń sọ́ọ̀sì ni kó máa gbọ́ òní kó dẹ̀ tẹ̀lé ẹ sà ṣé wà lọ́jọ́ kan ta ọtọ́ 5 tó ti lọ ọmọ ọkùnrin kan ni tó bá dẹ̀ ti lè fún wọn lówó báyìí ẹni tó bá ti tẹ́wọ́ gbowó báyìí ó ń disappear ni ibi tó wá ń lọ a ò mọ̀ ọlọ́mọ jẹ̀ká wá rí bí tó máa lọ dìgbà tó máa lọ fún ọmọ yín lówó ó lọ nìyẹn o mi ò ṣeré o ó lọ o eléyìí kọjá péjọba ọmọ ogun o wàhálà ń bọ̀ nìyẹn o. But uncle ẹ má bínú o ṣé community yẹn lẹ́yìn náà ń gbé ni. Rárá o èmi ò gbé community yẹn o lóòótọ́ mo súnmọ́ wọn dáadáa mo máa ń lọ bẹ̀ dáadáa mo dẹ̀ ti gbọ́rọ̀ bọ̀bọ̀ yẹn rí pé ọ̀kan wà tó ń fún yàn lọ́wọ́ èmi ò gbọ́ sí i pé wọ́n ń disappear àbí Rasamu ṣe ń sọ. ó lè gbọ́ nígbà tó sínú community wa ó níjọ́ tó bá rìn wá sínú community wa tó lò fẹ́ wá yọjú òbí yẹn tó fún ẹ lówó tó ṣe piàn tó wá etí torí mi ò mọ tó fà tó fi jẹ pé ṣé community yẹn náà lẹ gbé wà lẹ sọ pé yes community yẹn ṣé ó sún àdúgbò wa rí láìmọye ìgbà. tí n bá ṣàdúgbò ṣé bẹ́ẹ̀ mo gbà lé sí. òjá ìwọ ló wà ládùúgbò wa tó ọmọ ẹ bẹ́ẹ̀ táàrọ̀ pé kó wá fojú jọ mi bí last time ẹ ó ti jẹ́ tán o má wàá wọ mọ́ láyé ẹ ni o ẹjọ ṣé mo fún yín lófo rí ṣé mi kì í ṣe ọ̀rẹ́ police force mọ́ ni. ọ̀dọ́ ọlọ́pàá ni. then hard fast arrest him. bàbá Núrà àbúrò bọ́ńbọ́ yìí ẹ ní fojú sunkún kankan náà àwọn ọmọ yìí o ẹjá gbégbèsè kíákíá ni o bọ́ńbọ́ yìí ló ti ga tó yín lórí ìdúró yẹn kán lọ fún lówó kó ṣe pian àbí Núrà ọmọ yìí 14-16 years táyà ẹ̀ ti tó yẹn tẹ́tí ronú bẹ́ẹ̀ ṣe máa dáná kán fún lówó kó ṣe pian ẹ ṣòwò short ni o. Mr. Saamu ẹ ti ṣe part tí by coming to the station láti wá report ẹ̀yin fi duty tàwọn ọlọ́pàá lẹ̀ àgbé necessary ìgbésẹ̀ tó bá yẹ ká gbé ẹ relax ẹ gbọ́ I'm very sure pé at the end of the day ẹ̀yin náà máa rí nǹkan táwọn ọlọ́pàá ṣe lórí ẹ̀ do it ẹ̀yin ẹ ṣe no problem a máa ṣe necessary. bọ́bá yìí mo ṣe mistake ẹ̀rí kí wẹ́rẹ́ wá. ẹjọ́ àwa tọrọ owó ni. tẹ́fà ṣe ń gbà wá má rí dìbà wọn ò máa fún yín lówó ni. bó ti rí gan-an. jọ torí tó lówó ẹ̀. tá a bá ti sọ pé àwa má rí ni wọ́n fún wa lówó ni òun la ṣe wá ẹja ṣàlàyé fún wọn dáadáa pé torí ẹ̀ la ṣe wá. ẹjọ́ ọ́fíìsà ẹjọ́ ẹ dákun ẹ ṣàánú wa ẹjọ́ torí Ọlọ́run àwa tọrọ owó ni àwa tọrọ owó mi ni. kí ni mo ṣe náà what is my offence kí ni mo ṣe. ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ àwa má rí di ẹ torí Ọlọ́run ẹjọ́ ọ́fíìsà ẹ bá wà bá àwọn èèyàn yín kó má mú lọ ẹ ṣàlọ́ àwa má rí di ẹ dúró kí ni mo rí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹlógẹ dúró náà jókòó náà ó dàbí pé mo rí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àbí jẹ́ ń gbá pò mi kọ́pá ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ àwa má rí di. mi ò ṣe oògùn owó sá kò sí nǹkan tó jọ mọ́rọ̀ oògùn owó nínú ayé mi ẹ sá ṣẹ̀rí téèyàn bá ń gbàdúrà obìnrin alálùbáríkà alẹ́ ayé ó ṣe kókó torí àdúrà ńlá ni ṣẹ́rí bí mo ṣe wà yìí
níwọ̀n bí ọdún díẹ̀ sẹ́yìn ni mo fẹ́ obìnrin kan gẹ́gẹ́ bí aya. Obìnrin tí mo ń sọ fún yín òun ló da ìrìn àjò ayé mi. Gbogbo nǹkan tí mo ní pátápátá òun lóbìnrin ló kó lọ. Lọ́jọ́ kan ni mo wà nílé tí mo rò pé mo ti kú ní àṣẹ attack ló mú mi lójijì. Ṣàdédé ni mo bára mi lọ hospital. Ẹ sọ. Ẹ farabalẹ̀ sir. Sorry sir. Ẹ farabalẹ̀ káwọn oògùn yín lè ṣiṣẹ́. Ẹ pẹ̀lẹ́ sir. Hospital yìí ni mo wà tí wọ́n ti ń tọ́jú mi. Ìgbà tí àwọn òbí mi rí wípé mi ò rí ìtọ́jú tó péye, torí ẹ̀ náà ṣe gbé mi lọ sórí òkè. Orí òkè yìí ni mo wà fún bí odindi oṣù 5 kí Ọlọ́run tó gbàkóso nínú ayé mi. Gbàdúrà mi, Olúwa 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 dáríjì mi, Olúwa dáríjì mi, Olúwa dáríjì mi. Nígbà tí mo kúrò lórí òkè, kò sówó, kò sí nǹkan kan, àti jẹun mi gan ọwọ́ Ọlọ́run ló wà. Àmọ́ ṣàdédé ni mo rí pé àwọn ọ̀rẹ́ mi kan tí mo ti bá ṣe business ẹ̀yìn tèmi ò tiẹ̀ fọkàn sí, tí wọ́n fi business lọ mí gbà pé báyìí ni o tèmi dẹ̀ contribute owó tán ní kémi dá tí mo dá fún wọn. Èmi ò mọ̀ pé ó máa yield interest tó tó lè 37 million naira òun lọ fún mi. 70 million naira ló yẹ kí owó yẹn jẹ́. Àmọ́ torí nǹkan tó ṣe mí tí wọ́n wo condition mi, gbogbo wọn pátápátá àwọn ló dá owó yẹn tó fi wọ 37 million. Mo wá wò wípé ṣé mi tí mo rò pé ó ti tán fún, èmi tí mo rò pé mi ò lè jẹ́yàn mọ́ láyé ni mo wá déyàn tó ní 37 million naira. Torí ẹ̀ ni mo ṣe wá wò wípé AWAMARIDI òun níṣẹ́ Olúwa. Ẹ sà, kí èèyàn kàn kí mi lásán báyìí màá ní AWAMARIDI níṣẹ́ Olúwa. Kò sọ pé AWAMARIDI mi ìfẹ́ máa gbórúkọ yẹn sétí mi, mo máa fún lówó ni. Mo kàn máa ń fúnyàn lówó ṣeré nítorí pé mo ti rora mi pin. Mo ti wò pé mi ò lè jẹ́yàn mọ́ láyé. Mo wá déyàn tó ní 37 million naira. Ṣé rí mi ò kí ẹ o pé kí n ná gbogbo owó yẹn tán. Owó tí mi ti expect láti ibi kankan wá wípé mo máa rí. Ìdí nìyẹn sà o. Ẹ sà, mi ò ra mọ́tò, mi ò kọ́lé. Ilé face me and face you ni mò ń gbé. Kí n ṣáà máa fúnyàn lówó ló máa ṣe mí lójoojúmọ́. Kódà owó tí mo sọ fún yín pé 37 million naira, 70 million naira ló kù lọ́wọ́ tí mo sì tún máa fún àwọn èèyàn sí. Wèrè ni ẹ́. Mi ò ṣògùn owó sà o. Wèrè ni ẹ́. You are mad. Abẹ́ ìgbọ́rọ̀ tó ń sọ ni. Ó sọ ọ̀rọ̀ yẹn dẹ̀ wà pathetic nígbà tó máa fi dé level kan tí story ẹ̀ máa fi débì kan story ẹ̀ wà interesting. Ìbẹ̀rẹ̀ story ẹ̀ múlẹ̀ ni. Àmọ́ bá tó máa fi dé àárín báyìí ó wọ̀ mí lára màá. Àbọ̀ gbọ́rọ̀ òṣì tó ń jáde lẹ́nu ẹ̀. Wọ́n fún ẹ ní 17 million tó expect kó máa rí, àwọn ọ̀rẹ́ ẹ tún dá 20 million naira pẹ̀lú ẹ̀, ó jẹ́ 37 million naira tí Ọlọ́run tún pèsè fún ẹ, opportunity bíi tó rò kó máa padà rí o tún rí. A ti mọ̀ ń sì pé òṣògùn owó ibi tó ti rówó nìyẹn. Àbọ̀ ọmọpọ̀ Ọlọ́run tó dá wa yìí, ó ní ọ̀nà tó fi ń gbà bọ ọyàn tó fi ń gbà ṣoore fún yàn. Téèyàn bá wà nínú kòtò bí kan tó bá fàyàn jáde, ó máa fún yàn ní tó máa jẹ, òun tó náà máa fún ẹ pé kó jẹ, òun ló fún ẹ yẹn. Nígbà tó ti kó sínú kòtò tó gbé ẹ jáde, ohun tọ́lọ́ wá fún ọ pé kó o jẹ kó o fi lè ní opportunity mi, ìwọ wá ń pín káàkiri. Àwọn èèyàn burú tó jẹ́ pé tó bá ṣoore fún wọn ní rántí mọ́. Èmi gan bí mo ṣe wà yìí mo lè kọrin fún ẹ tí mo ní ó ti ní rí o kò tún ní mọ́, kò tún ní mọ́, fún mi lórúkọ ẹ kí n fi sí láàrin, kò tún ní mọ́, ó ti ní rí o kò tún ní mọ́, ẹ wo orun orí rẹ̀ kò tún rí mọ́, wọ́n bá kọrin fún ẹ. Àbó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ olówó mi wà léèní tí wọ́n ti dẹdun arinlẹ̀ nítorí inú rẹ̀, nítorí pé wọ́n ń ṣàánú, nítorí pé ojú wọn ò ní gbà, eléyìí dé 500k yìí gbà, eléyìí dé 200k yìí gbà, eléyìí dé 1 million yìí gbà, eléyìí dé operation yìí gbà. Mí ní kéèyàn má ṣoore, àmọ́ ìwọ̀ntúnwọ̀nsí ní ọ̀pọ̀lọpọ̀ láyé ẹ̀ ti bàjẹ́ lónìí nítorí pé oore àánú ojú mi ò gbà kò gbà ní. Bí irú tiẹ̀ yìí náà ni o. Ó wá sọ̀rọ̀ ẹ di star òjijì
AWAMARIDI AWAMARIDI àwọn èèyàn wá ń pè ẹ́ l'AWAMARIDI tó bá ti wá pè ẹ́ l'AWAMARIDI orí àwọn máa wú ìwọ ọmọ kò orúkọ Ọlọ́run náà ń pè ẹ́ orúkọ Ọlọ́run máa ń intoxicate èèyàn láti wùwà tí ò fẹ́ wù ní orúkọ Ọlọ́run ló máa ń intoxicate ẹ tó máa fi jìyà padà gbẹ̀yìn ayé ẹ̀ o AWAMARIDI tó ń pè òfẹ́lẹ̀ 100 òfẹ́lẹ̀ 200 òfẹ́lẹ̀ 500 wà ló ná owó yẹn kù gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ ń sè kò ju bí 17 million lọ nínú community ayé ti bàjẹ́ nítorí pé àwọn tó fún lówó yìí ó fún wọn 50 ó fún wọn 100 ó fún wọn 70 kó lè láwọn ìṣòro tí wọ́n ní ní táìmù yẹn náà máa fowó yẹn gbọ́ tó o bá padà lówó mọ́ wọn á lọ bẹ́ẹ̀ lómi o kójọ́ rẹ̀ kójọ́ mọ̀ yẹ á lọ bẹ́ẹ̀ lómi o ẹni tó o bá tó fún lówó tó tówó gan tó o bá fún tó bá ṣoríire tán tó là látara ẹ̀ tọ́lọ́run bá fi sí lọ́kàn pé kó ràn ẹ́ lọ́wọ́ ló máa ràn ẹ́ lọ́wọ́ tọ́lọ́run bá fi sí lọ́kàn tiẹ̀ bá ẹni o tiẹ̀ tún bá ẹni yẹn owó tó kù lọ́wọ́ ẹ yìí advice mi rè lọ invest fi jẹ́ nǹkan kan Ọlọ́run fún ẹ l'opportunity ni má waste ẹ̀ dànù tẹ́lẹ̀ bá ti lọ ó lè rí mi mọ́ gbọ́ ọ̀rọ̀ tó sọ ó sọ wípé o ò ronú sí owó yẹn pọ́lọ́ máa fún ẹ kì í ṣe kó o ṣiṣẹ́ o tó bá jẹ́ kó o ṣiṣẹ́ kan 37 million ni màá ní pé kó o tún ṣiṣẹ́ sí kó o lè rí mi orí tọ́lọ́run fún ẹ o wá fi ṣètọrẹ àánú dànù tọ́lọ́ máa pẹ́ Ọlọ́run àti pa ẹ́ dànù ọjọ́ òkú ẹ jìnnà rere nìyẹn o jẹ́ má tanra ẹ̀ jẹ. ọ̀nkú àbọ̀rọ̀ ni wọ́n máa ń sọ fọmọlúwàbí tó bá dín mi ó máa ń dùn. 37 million ó náà kù 17 nínú community mi. ìgbà míì tí wọ́n bá ń ṣe bí fún yàn mi dẹ̀ kọ́ máa ibi tán ṣe fún yàn yẹn orí máa ń wà ń bẹ̀ ẹ̀yin ní kẹ́ ẹ sún kàkà kẹ́ ẹ rọrí kẹ́ẹ̀dì tó bá jẹ́ tí ń mú bẹ̀ ọ̀rọ̀ ní Mr. Saamu sọ yẹn o òṣèré ni ẹ̀. ẹ bò tán ẹ ká tán jọ àṣẹ ipẹ́ lè rí fáàsì mi pé mo sọ̀rọ̀ gidi fún ẹ ṣeun ìyẹn ló máa lead mi lọ sí the next thing tí mo fẹ́ sọ 1.7 lówó mi nínú owó yẹn. owó kí ni. máa gba 10% mo ti advice ẹ mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀gẹ́bí ni mi ò jẹ́ ká yí ẹ bàjẹ́ báyìí sọ kó o bá sọnù ni tó bá yẹ kó o kúrò níbi tó bá release ẹ̀ sìn wọ́n máa lọ arrange àwọn èèyàn jọ fún ẹ o wọ́n máa compose orin fún ẹ o mi ṣeré o tó wọ́n máa kọ AWAMARIDI ọ̀kẹ́ tó bá nà lójú agbo fà ló máa nà tán máa arrange àwọn èèyàn fún ẹ o fẹ́mi ní 1.7 tí mo sọ ń sìn kémi náà lè fi kí àwa ló lè là tó o bá là wá nígbà tó bá tán fún ẹ tó o bá gbọ́rọ̀ tó o dẹ̀ gbọ́ kí lọ àwa gbé e dìde. SAAMU ALAJO SAAMU ALAJO SAAMU ALAJO SAAMU ALAJO oṣù bá tán mo fẹ́ gbowó mi SAAMU ALAJO oṣù bá parí mo fẹ́ gbowó mi SAAMU ALAJO SAAMU ALAJO máa gbó owó mi wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. máa gbó owó mi bó pẹ́. má yára wájú tibí fún wọn.